gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Saturday March 7 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Èèyàn oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ tẹ́ máa fi ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́ lè gbé gbà láti jẹ́ káyé yín kó yí padà kó dọ̀tun, láti jẹ́ káwọn ọ̀kan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kó tún tayọ sí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín inú yín máa dùn, ọkàn yín máa balẹ̀ pẹ̀lú ìgbésí ayé yín ṣe rí yìí, tó sì jẹ́ pé inú yín tún máa dùn sí ipò tí olólùfẹ́ yín kan wà lọ́jọ́ tòní tàbí ènìyàn kan tí ó súnmọ́ yín tẹ́jọ́ dà kankan papọ̀. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wọnú ara dáadáa. Ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú, ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Aago 9 ní àárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ẹni láti kíyèsára. Ẹ̀yin tẹ́ bá ní secret relationship ó ṣeéṣe kí àṣírí fẹ́ tú bákan lọ́jọ́ tòní tẹ́yìn sì lè fẹ́ bí issue. Pàápàá tó bá ṣe pé secret relationship yìí ṣẹlẹ̀ níbi iṣẹ́ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí yẹn fẹ́ bí issue. Lọ́jọ́ tòní sì ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ bá wáyé nínú ipò kan tí ẹ ò fẹ́ ní àyè iṣẹ́ yín, tó ṣe pé ọ̀rọ̀ yín báyìí àtọ̀pọ̀lọ pípé yín òun lẹ́ẹ̀fì yọra yín kúrò nínú situation náà. Ọjọ́ tòní gbogbo nǹkan tó bá dàbí issue pátápátá láàrin ẹ̀yin àtèèyàn gbogbo ẹ máa yanjú kí ilẹ̀ tó ṣú. Ó ṣeéṣe kí olólùfẹ́ yín tàbí ènìyàn kan tẹ́jọ́ dà kankan papọ̀ kó ṣe pé wọ́n máa fẹ́ àwọn ìyípadà kọ̀ọ̀kan nínú ìgbésí ayé yín tàbí láàrin ẹ̀yin méjèèjì tó ṣe pé lè má wulẹ̀ bẹ́yìn lára mu. Ó ṣeéṣe kí lẹ́yìn náà fẹ́ bí issue díẹ̀ lọ́jọ́ tòní. Èyí tẹ́ fi ní relationship push lé ní ẹ wulẹ̀ gbajúmọ̀ṣẹ́, ẹ free mind yín kí ẹ wà positive. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ́ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pọ́kàn yín máa tún balẹ̀ dáadáa. Ẹ máa feel relieved kó lọ gbogbo àwọn stress tó ti ń wáyé láti jọ́ mẹ́ta àti nǹkan tó dàbí àìlera. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ẹ máa tẹ̀lé àwọn step àtàwọn àlàkalẹ̀ tẹ́tí làkalẹ̀ lórí àwọn nǹkan tẹ́ ń fojoojúmọ́ ṣe. Ọjọ́ tòní jẹ́jọ́ tó tún ṣe é pé responsibility ò ní fi bẹ́ẹ̀ pọ̀ rẹpẹtẹ ní ọ̀run yín tẹ́ fẹ́ mójútó, tó ṣe pé kò ní fi bẹ́ẹ̀ sí wàhálà rẹpẹtẹ. Ẹ má wá dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín lénìí. Ẹ fètò sí nǹkan yín, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì create time dáadáa láti sinmi lénìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ nǹkan lọ dáadáa bó ti yẹ kó lọ fún yín, tó ṣe pọ́jọ́ tòní ni á dùn pẹ̀lú ìgbésí ayé yín ṣe ń lọ lásìkò yìí. Ọjọ́ tòní ara yín máa yá gágá láti ṣiṣẹ́, láti gbájúmọ́ àwọn nǹkan tó ṣe pé ẹ fẹ́ gbájúmọ́. Opportunity máa wọlé fún yín lọ́tùn lósì lọ́jọ́ tòní. Ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ creativity yín báyìí àti talent tẹ́ ní á bí káwọn èèyàn tún dá yín mọ̀ sí, á sì bí àpọ́nlé tó pọ̀ fún yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ máa ní energy, ẹ sì máa wà capable láti mójútó gbogbo nǹkan tó dàbí bùkátà àbí ìkọ̀kíkan tí ẹ bá fẹ́ ṣe pátá lọ́jọ́ tòní. Ẹ enjoy ara yín, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ sì má wá ṣe lérí ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni kò dára. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ẹ ní láti calm o, ẹ ní láti mọ́kàn balẹ̀ dáadáa látàrí pé ó ṣeé ṣe kí nǹkan tí olólùfẹ́ yín ṣe ní kọ̀kọ̀ bí nǹkan bíi síkírètì kò fẹ́ lékè jáde sí yín lọ́wọ́ lọ́jọ́ tòní tẹ́yìn sì lè fẹ́ fa issue nínú ilé yín. Ọjọ́ tòní ẹ dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe tàbí kẹ́ ó ṣeé ṣe kó olólùfẹ́ yín kó wà lọ́nà tó ṣe pé ó lè má gbà tẹ́yìn lọ́rùn rárá tó lè ṣàkóbá fún múdùn yín. Ó sì ṣeé ṣe kí àwọn nǹkan tó jọmọ́ ti ilé tàbí ti mọ̀lẹ́bí kó fẹ́ stress ọkàn yín bákan lọ́jọ́ tòní tẹ́yìn sì lè fẹ́ bí kẹ́ máa rò sọ́tún kẹ́ máa rò sósì, kẹ́ máa rò tó olólùfẹ́ kẹ́ sì tún máa rò títí family. Ọjọ́ tòní ẹ jìnnà sí ìjà pátápátá tàbí nǹkan tó dàbí fàǹfà tó máa gùn gbọ́rọ̀ ẹ jìnnà sí. Ẹ mọ́kàn balẹ̀ kẹ́ gbé àlàáfíà láàyè, gbogbo nǹkan máa tó níyanjú, á tó rọrùn. Ìrọ̀lẹ́ tó lẹ́ aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní ó ṣeé ṣe kí ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀ lẹ́yìn tó ṣe pé àwọn nǹkan tí ẹ ti ń gbé pamọ́ látijọ́ mẹ́ta tẹ̀ wò pé bóyá ẹ fẹ́ báyọ̀ kan sọ àbẹ́ fẹ́ jọ yanjú rẹ̀ ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ yanjú lọ́jọ́ tòní tó yà bí ìfọ̀kànbalẹ̀ fún yín tásìbí stability fún yín lórí ohunkóhun tí ẹ̀ ń ṣe lọ́wọ́ lásìkò yìí ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ lè ṣàlàyé fún àwọn ènìyàn bí ẹ ṣe ń fìlì pé báyìí ni mò ń fìlì ẹ lè fọjọ́ tòní béèrè ìrànlọ́wọ́ ẹ lè fi béèrè support ẹ sì lè fi béèrè promotion lẹ́nu iṣẹ́ ọ̀rọ̀ ẹnu yín lọ́jọ́ tòní lè jẹ́ nǹkan tó ẹ máa lò láti fi ní ìrọ̀rùn láti fi jẹ́ kọ́kàn yín balẹ̀ lórí ohunkóhun tí ẹ ti ń fẹ́ látijọ́ mẹ́ta ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ èyí tí ó kàn yín rárá lè ní o ẹ wá ní ìrẹ̀lẹ̀ ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì má sọ̀rọ̀ àsọjù ní àwùjọ aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí. ìkànnà mọ́sítàdì sì jẹ́ kọ́lọ̀. èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fi Libra tàbí láàrin September 24 sí October 23 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan lórí ń pé ẹ fẹ́ rí dájú pé ire owó dé ọkàn sì balẹ̀ gbogbo ohun tẹ́ ẹ̀ fẹ́ ó ṣeé ṣe kí ẹ rí nǹkan tó jọ mọ́ ìrètí nǹkan tá fún yín ní ìrètí pé gbogbo nǹkan ti dá láti jẹ́ kọ́kàn yín tó balẹ̀ pẹ̀sẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀ yín ẹ tún máa láwọn nǹkan tó ṣe é pé ẹ fẹ́ fowó ṣe lọ́jọ́ tòní bí responsibility tó ṣe é pé ì máa fẹ́ bí kí ẹ fẹ́ grab opportunity èkéyìí tó bá wọlé àbí èkéyìí tó bá jẹyọ ẹ ò lè gbajúmọ̀ṣẹ́ dáadáa lè ní kẹlẹ̀ ráfà náà tóore ẹ wà positive minded kẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lè ní dára aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé iṣu mọ̀lẹ́bí lè ṣẹlẹ̀ o iṣu family lè ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí ènìyàn kan mọ̀lẹ́bí yín kan wà lọ́nà tó ṣe é pé ó máa gbà máa kan yín lára bá kan ó sì ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kí ẹ láìbalẹ̀ ọkàn kan tó ṣe é pé ó ṣeé ṣe kó jẹ́ pé iṣu mọ̀lẹ́bí àbí ọ̀rọ̀ ilé ló lè fẹ́ fà á ẹ wá tún wà ní ìdùnnú látàrí pọ́jọ́ tòní ẹ máa ní okun àti àwọn nǹkan tó ṣe é pé ó tayọ láti fi mójútó nǹkan kíkan tó bá jọ mọ́ problem yẹn lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní tún jọjọ́ tó ṣe é pé àwọn ire owó kan máa wọlé kí ẹ máa retí ire owó kí ẹ máa retí àwọn opportunity kan láti ilẹ̀ òkèèrè tó máa wọlé fún yín dáadáa lénìí téyì àti ìbí ìdùnnú fún yín ní ìgbẹ̀yìn ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ìtọ́sí èèyàn lénìí ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọkàn yín máa release àwọn idea kan tó dàbí ìgbà pé kò wulẹ̀ wúlò mọ́ fún yín tó ṣe é pé ọkàn yín á tún máa welcome àwọn idea tuntun látara support ohun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní ọjọ́ tòní máa wà highly spiritual ohun tó ń sọ sí yín lọ́kàn tí máa lé kéńkà ẹ tẹ̀lé èyí máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀ ọjọ́ tòní ẹ jìnnà sí gbogbo èròǹgbà tí ó tọ́ pátápátá ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ní ìrètí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lásìkò yín parí bí ẹ ṣe ń fẹ́ aago 9 láàárọ̀ sí aago 9 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ẹ máa dárí ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ àwọn tó ṣe é pé wọ́n ti ṣẹ̀yìn àwọn tó rọ̀gbà yín ká tó dàbí gbà pé ó ní nǹkan kan àbí nǹkan méjì tí wọ́n ṣe fún yín ẹ máa let's go lọ́jọ́ tòní ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ máa let's go àwọn ènìyàn kan tó ṣe é pé èròǹgbà tí wọn kò bá ti yín mu tó ṣe é pé ẹ máa fẹ́ máa fara mọ́ àwọn tó ṣe é pé èròǹgbà tí wọ́n bá ti yín mu láti bá ṣe ọjọ́ tòní àṣẹ bí ìgbà bí kẹsùlù àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn tó ṣe é pé wọ́n jẹ́ olólùfẹ́ yín wọ̀nyí tó ṣe é pé èròǹgbà tí wọ́n bá ti yín mu yìí ní tí jọjọ́ tó dára púpọ̀ láti fi forgive and forget pẹ̀lú àwọn kan táwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ṣe tí ó bí yín nínú kẹsì tí wàá dúpẹ́ fọ́lọ́run bá fáwọn èèyàn dáadáa tọ́lọ́run bá tún pèsè fún yín ẹ má finú tẹ́nikẹ́ni rárá lénìí ẹ má gbára lẹ́nikẹ́ni ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ ní ìrẹ̀lẹ̀ dára aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní torí iṣu ibi iṣẹ́ lè wáyé o tẹ́ẹ̀bà kíyèsára iṣu ilé fẹ́ ṣàkóbá fún ọ̀rọ̀ iṣẹ́ yín pátápátá tó bá ṣe é pé tí ń ṣàwọn kan tí ó tọ́ àbẹ́ ìṣiṣẹ́ kan tó ṣe é pé bóyá mistake wà ń bẹ̀ tẹ́ wá fọwọ́ bò ó tàbí nǹkan tó dọmọ́ síkírìtì kan tẹ́ ṣe tẹ̀mọ̀ pé kíní yìí ò dá láàyè iṣẹ́ ọjọ́ tòní ó ṣeé ṣe kí nǹkan náà kó fẹ́ bí iṣu lọ́jọ́ tòní o ọjọ́ tòní ní láti ṣe prayer kẹsì kíyèsára dáadáa
ẹ má ṣàlàyé síkírìtì iṣẹ́ yín fẹ́nikẹ́ni rárá lọ́jọ́ tòní kò dára. Ẹ ní àṣírí dáadáa, ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní kò ní pẹ́ kò ní jìnnà títí ìrọ̀lẹ́ gbogbo ẹ máa kásẹ̀ ńlẹ̀. Ẹ fọpọlọ pípé ọgbọ́n àtòyé tó lọ ń fún yẹn fi mójútó situation èyíkéyìí lénìí. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá. Ẹ wà positive minded. Ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí lọ rárá. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ omi tí kìí ru Pisces ta bí láàrin February 20 sí March 20 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Ire ó máa wọlé fún yín dáadáa ní gbogbo ọ̀nà. Ọjọ́ tòní ẹ máa wà blessed dáadáa. Ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní. Ire á wọlé lọ́tùn lósì. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa nífẹ̀ẹ́ yín púpọ̀ tó sì jẹ́ pé ẹ máa ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ máa wà very creative tó tún jẹ́ pé ẹ tún máa ní àwọn ìmọ̀ kan àtàwọn ọgbọ́n kan tó ṣe é pé á tún ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lẹ́ni. Ẹ tẹpá mọ́ṣẹ́. Ẹ fọgbọ́n àtòyé tó lọ fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ dark purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.